ẹ káàsán gbogbo ilé ẹ káàsán gbogbo ilé ṣe rí àwòrán tó wà ń bẹ̀ yẹn àpẹẹrẹ nǹkan tí àwọn ọlọ́pàá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilẹ̀ káàrọ̀ òjòrè òun nìyẹn mo fi hàn yín pé wọ́n á gbé àwọn nǹkan lọ síbi kan pé wọ́n á gbé wọn lọ sí pé kán lọ yọ owó kán lọ mówó wá àpẹẹrẹ nìyẹn ẹ̀mí ò fojú ọlọ́pàá ọ̀hún hàn torí kì í ṣòun lọ kíní ìtàn mọ́ àmọ́ mo fi ṣe àpẹẹrẹ tó ṣẹlẹ̀ kíní ti ṣẹlẹ̀ rí àpẹẹrẹ lẹ́ rí yẹn wọ́n á fẹ́ kẹ́ wo kíní kan tí mo rí tí àwọn kan kọ́ lé lánàá wọ́n ní 3rd of July wọ́n sọ pé àwọn ọlọ́pàá ní Ìjàyè bus stop Lagos along Lagos Abeokuta express road pé wọ́n dá àwọn èèyàn dúró àwọn tó bá ti ní fóònù tó tóbi àwọn fóònù ńlá àwọn iPhone wọ́n máa pè wọ́n ní yahoo boys wọ́n máa gbé wọn lọ sí ibi POS wọn láti lọ yọwó sọ wọ́n ní pé nǹkan náà tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ó ṣẹlẹ̀ ní Kọ́lá àti Ifọ̀ ní ọ̀nà tí ń ṣe Lagos Abeokuta road náà ni ibi tí àwọn area boys náà tún ń lo ọ̀bẹ àti àdá wọ́n ń lo ọ̀bẹ láti fi gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn àmọ́ àwọn ọlọ́pàá ò dá sí o so yẹn mo fẹ́ kó yé wa mo gbọ́ kí ni òun rẹ̀ ń kà mẹ́ yẹn mo kàn sọ ní èdè Gẹ̀ẹ́sì èèyàn kan ló fi ránṣẹ́ sí mi mi ò fẹ́ dárúkọ wọn àmọ́ wọn tó ń ṣẹlẹ̀ nìyẹn o lọ́wọ́lọ́wọ́ ta wà yìí o mi ò fi ojú ọlọ́pàá yẹn kọ torí ọlọ́pàá bẹ̀ yẹn mi fi hàn torí òun kọ́ ló ṣe kíní yìí o ọlọ́pàá yẹn kọ́ eléyìí tó wà nínú bẹ̀ yẹn kọ́ lè rí tó òun kọ́ ló kò gbé gbèsè rárá o mo kàn fi hàn wá pé kó lè yé wa pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa nìyẹn o lọ́wọ́lọ́wọ́ báyìí o 3rd of July kò ju ọjọ́ méjì sẹ́yìn lọ tí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ wọ́n fi ẹni náà sọ fún ipa ìlànà àwọn tó kó ṣẹlẹ̀ ní July so wọ́n ní Ìjàyè bus stop lọ́nà Lagos Abeokuta express road pé àwọn tó bá ti ní fóònù ńlá àti iPhone àwọn ọlọ́pàá máa pè sí pé wọ́n ní yahoo boys wọ́n wá gbé wọn lọ sí POS point of sale kọ́nà yọwó wọ́n ní ìkan náà tún ṣẹlẹ̀ bákan náà tún ṣẹlẹ̀ ní Kọ́lá àti Ifọ̀ àbí Kọ́lá àti Ifọ̀ ní ìmọ̀ tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ mi ìmọ̀ tí máa pè dáadáa orí èyí tí mo sọ ní bákan náà ní ọ̀nà Èkó sí Abẹ́òkúta torí Èkó lè ká máa pè àwọn àwórí Èkó làwọn mọ̀ sí kì í ṣe orúkọ Gẹ̀ẹ́sì sọ̀rọ̀ mi yẹn wọ́n lè sọ pé àwọn ní area boys àbí wọ́n ti ń pè wọ́n àwọn alápámáṣiṣẹ́ kàṣíkẹ́yà pé wọ́n bẹ́ẹ̀ yẹn kì í ṣe pé wọ́n ṣiṣẹ́ torí ìjọba kò ṣiṣẹ́ fún wọn náà ni àwọn tó fi ń ṣe àwọn ní jàgídíjàgan ká má pè wọ́n jàgídíjàgan ká ṣàpè wọ́n náà mọ àwọn tí wọ́n ẹ ṣàtìyẹ tí mo sọ ẹ ṣàpè wọ́n ní area boys wọ́n náà tó ń lo ọ̀bẹ fi gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn gbogbo tó bá ní wọ́n gbà lọ́wọ́ wọn nítòsí ibẹ̀ yẹn àmọ́ àwọn ọlọ́pàá wọn ò dá sọ̀rọ̀ yẹn àwọn ọlọ́pàá náà tó ń já nǹkan gbà lọ́wọ́ àwọn èèyàn ni so mo yẹn mo fẹ́ fi tó wa létí o pé ẹ̀bẹ̀ yẹn ẹ múra o Lagos Abeokuta expressway pé táwọn èèyàn bá ti débẹ̀ yẹn ṣe náà kàn ń gba kíní lọ́wọ́ ń gba nǹkan lọ́wọ́ òun yàn lẹ́ẹ̀kan sí àwòrán tẹ̀ ń wò mẹ́yẹn kì í ṣe ọlọ́pàá tó wà nú ẹ̀ ló ṣe yẹn o àmọ́ àpẹẹrẹ nǹkan tí wọ́n ń ṣe wọ́n máa ní kán lọ mú point of sale wọ́n á wá yọwó wọ́n á gbà àpẹẹrẹ mo fún wọn yìí pé nǹkan táwọn ọlọ́pàá wá ṣe ń ṣe nìyẹn ara mo lè sọ fún yín pé mo ṣe sọ fún wa ni pé ẹ má jẹ́ ká ti ń sọ sí pé ètò ìdáàbòbò wa kò gbọdọ̀ ọlọ́pàá ò gbọdọ̀ sínú ẹ̀ oníkàkí ò gbọdọ̀ sí níbẹ̀ àwa ara wa àwa ọmọ káàròjì láti sọwọ́pọ̀ ká pèsè ìdáàbòbò fàdúgbò wa torí pípa tó ń pa wáyé àwọn ọlọ́pàá ò lè dá sí àwọn oníkàkí ò lè dá sí ẹ jẹ́ ká ṣe ètò yẹn ó ṣe pàtàkì ìgbésẹ̀ yìí ṣe pàtàkì ẹ bá ṣe ń gbọ́ ètò yìí ẹ bá wa máa pín òun lẹ ti rí tí ó wà mẹ́yìn a kàn fi hàn wá pé kó lè yé wa pé àwọn nǹkan báyìí ń lọ o ó lè dà ká sọ àwọn nǹkan lórí ẹ̀ so a kàn fi yẹn ṣe àpẹẹrẹ fún yín ni lẹ́ẹ̀kan sí ẹni tó wà ní àwòrán yẹn ń kọ́ ló ṣe kinní yìí o àmọ́ ìròyìn tá a gbọ́ nìyẹn àpẹẹrẹ tó ṣe òun náà lọ yọ owó gba owó lọ́wọ́ èèyàn nínú àwòrán ẹ̀ bíbẹ̀ mo ti gbé rí àwòrán ẹ̀ àmọ́ mi ò fi gbogbo ojú ẹ̀ hàn torí kì í ṣòun mo kàn fi hàn wá kó lè yé wa pé nǹkan táwọn ọlọ́pàá ń ṣe nìyẹn o tọ́rọ̀ mi yẹn rẹ̀ kàn sí bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò ẹ̀jẹ̀ bá a máa pín ó ṣe pàtàkì kí àwa ọmọ káàròjì àgàgà nílẹ̀ ní Ògùn state láàrin láti Èkó sí Abẹ́òkúta expressway yẹn títí Èkó sí Abẹ́òkúta yẹn ibẹ̀ làwọn ọlọ́pàá ti gbé ń ṣe iṣẹ́ burúkú wọn
wọ́n máa ní wọ́n máa pa àwọn tí wọ́n lọ bọ̀ tó ń dá gbìyànjú àti ìtọ́jú ara wọn wọ́n máa pò wọ́n yahoo boy àgbọn ọ̀rọ̀ sí POS kan lọ yọ owó rọ̀ mí yẹn àwọn area boys náà lè tún lù bẹ̀yẹn àwọn ọlọ́pàá ó rà pé wọn ò kọjú sí àwọn torí wọn ibi táwọn káwọn náà ṣàtìrí jẹ ni ara ta ṣe fẹ́ gba òmìnira òun náà rí gbogbo nǹkan báyìí la fẹ́ dá dúró tẹ́ bá ti gbọ́ ètò ẹ bá máa pín ṣeun Citizen wà ló ń kí n lẹ́ẹ̀kan sí láti orí Òtúbọ̀ TV rédíò ẹ fi tó àwọn ọmọ káàròjìrè létí àgàgà ní ìpínlẹ̀ Èkó àti Ògùn state kí wọ́n lè mọ̀ pé lọ́nà Lagos to Abeokuta expressway yẹn o pé express road yẹn o kìlẹ̀ ṣe express nítòótọ́ torí títì yẹn tẹ bá rí kòtò mo ti wọ ọbẹ̀ mo ti lọ ọbẹ̀ kí mo mọ títì yẹn dáadáa títì yẹn pé wọn kòtò lẹ́ máa bá kẹ́ ìrìn àjò tó yẹ kó gbà yín bí ọgbọ̀n ìṣẹ́jú lọ wákàtí mẹ́rin ẹ̀ sì wà lójú kan náà bọ́rọ̀ òṣì ọ̀rọ̀ bẹ̀yẹn sì ni ẹ má bínú so tí mo kàn mú ọ̀rọ̀ yẹn wá ni pé kó lè yé wa ni bàbá ṣe ń lè tò ẹ bá máa pín kò ní sọ wa kò ní rẹ̀ wá o lẹ́ẹ̀kan sí ètò ìdáàbòbò ó ṣe pàtàkì o gbogbo ìgbèríko abúlé ìdílé àdúgbò títì ìpínlẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká sí ètò ìdáàbòbò ẹ jẹ́ ká parapọ̀ báyìí o àwọn arábì tí wọ́n ti wà láàrin wa gbogbo àwọn bó wa náà wà àwa lára ti ṣe ètò bá ṣe máa lé wọn jáde kúrò náà wọn bó wa ẹ má gbà wọn lọ́dẹ ẹ má jẹ́ káwọn bòròró ẹ má fi wọn ṣọ lọ́dẹ lọ́dọ̀ yín ewu ńlá lè ṣe ilẹ̀ ńkọ́ra yín sí ẹ bá gbà wọn lọ́dẹ wọn aṣọ yín ni ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó wà lórí ìta mẹ́ta yín tẹ́ bá ti rí ẹni àwọn títì yín ẹ̀ gbọ́dọ̀ tọ́ni bọ́n ṣe ń dúró sílẹ̀ yẹn ọ̀yin ló ń ṣọ́ wọ́n dẹ̀ ń fi yẹn ṣe aṣọ fáwọn tó ń bọ̀ láti wá òkè kán lè tè wọlé báyìí so gbogbo wa iṣẹ́ yẹn ó kàn gbogbo wa báyìí ẹ jẹ́ ká sọ wọ́pọ̀ ọ̀rọ̀ pé wọ́n sọ pé àwọn ẹlẹ́sìn tó ń sọ fún yín pé kẹ̀kẹ́ ọlọ́run ló ṣọ́yàn ẹ má gbé tìbí gbogbo tẹ bá ní láti fi dáàbò bọ́ra yín ẹ ṣètò ẹ má gbọ́ nǹkan tí èèyàn kankan sọ torí àwọn tó bá ń darí wọn ò kì í dárìn àwọn máa ń rìn pẹ̀lú àwọn èèyàn púpọ̀ ni ẹ máa gbé àwòrán kan fi hàn yín wọ́n máa ń rìn pẹ̀lú àwọn èèyàn púpọ̀ dáadáa wọ́n máa sọ wípé kẹ̀kẹ́ máa gbàdúrà sọ Ọlọ́run nìkan irọ́ eléyìí ti kọjá ọ̀rọ̀ Ọlọ́run máa ń ran àwọn tó bá ran ara lọ́wọ́ Ọlọ́run máa ń ran àwọn tí ó bá ran ara wọn lọ́wọ́ tẹ́ ẹ̀ bá ran ara lọ́wọ́ tẹ́ bá kàn gbójú lọ́lọ́run ẹ̀ ń tọ́ra yín ni nǹkan tó ń lè fi ẹ̀sìn wọ́n fi ẹ̀sìn yẹn wọ́n fi tọ̀ wá mo ti ṣe ètò kan ọ̀dà kí mo máa sọ ní èdè Yorùbá máa gbé ìtẹ̀ wá lédè Yorùbá máa túmọ̀ àwọn ọ̀rọ̀ kan fún yín kó lè yé yín pé àwọn arábìnrin wọn tàn yín ni àwọn tó gbẹ̀sìn fún yín wọ́n fi bò yín lójú wọ́n gba gbogbo agbára lọ́wọ́ yín wọ́n sọ fún yín pé Ọlọ́run nǹkan ní pé ọ̀run ní ilé àwọn onítàríkà Ọlọ́run ti fa ìpèsè ilé ìgbìkan lẹ̀ irọ́ náà pa fún yín irọ́ pátá náà pa fún yín irọ́ wọn fẹ́ kí ẹ gbé àgbẹ̀ ẹ̀tọ́ yín lórí nílé ayé ń báyìí kó tó ń ṣe fún yín nìyẹn ẹ jẹ́ ká dájú wa ẹ wò àlùjọ báyìí lọ a tún máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí tó bá tún ṣe díẹ̀ láti bá àwọn kọ̀ọ̀kan àtúngbé wá fún yín pé ká lè máa sọ láàrin wa pàtàkì jùlọ ètò ìdáàbòbò gbogbo tẹ bá ní ẹ mú papọ̀ kẹ́ fi pèsè ìdáàbòbò fún ayọ̀ arábì tí wọlé tán sí wa lára àwọn oríṣiríṣi ìròyìn là ń gbọ́ àmọ́ a fẹ́ rí pé ó ti dájú ká tó sọ kankan lórí àmọ́ ẹ ṣáà máa múra torí gbogbo tó ń lọ yìí ìyá àkànní máa wò ẹ jẹ́ ká gbégbèsè ká pèsè ìdáàbòbò àwa nìkan la máa pèsè ìdáàbòbò ara wa o ẹ má gbójúlé àwọn oníkakí o ẹ má gbójúlé àwọn ọlọ́pàá o àwọn oníkakí wọ́n ń gba nǹkan àwọn òǹdè àwọn bàǹtẹ́ táwọn àmọ̀tẹ́kùn lò wọ́n ń gbà lọ́wọ́ wọn torí wọ́n fẹ́ fi wọ́n síwájú káwọn bòròrò kàn lè pa wọ́n ibi tó lọ́wọ́ wà nìyẹn o ẹjọ́ yé wa Citizen wà lórí kílẹ̀ kọ́sẹ́kọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ pẹ́ ṣe darapọ̀ mọ́ wa tẹ́ bá ṣe ń gbọ́ ètò yẹn bá máa pè ó ṣe pàtàkì kí yóò lè kárí ẹ̀sìn àtúmọ̀ olùgbà kan náà àtúmọ̀ ní ìbáṣọ ẹjọ́ ẹ má gbàgbé láti subscribe sí Òtúbọ̀ TV rédíò àti Citizen AY àtàwọn platform tó kù náà ẹ̀sìn wa kí yín olùgbà kan náà ó dàbọ̀.